A kú dédé àsìkò yìí, àsìkò ìmúra ìsinmi òpin ọ̀sẹ̀ yóò rọrùn fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ kẹtàlá nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sọ wípé àwọn irọ́ lábàǹtàbàǹtà òun ni Alhaji Atiku Abubakar ni wọ́n ń so mọ́ òun lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí awuyewuye gbọ́nmi-somi òtó eléyìí tó ń wáyé o láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Atiku Abubakar àtẹgbẹ́ òṣèlú PDP lórí èsì ìdánwò àti àwọn ìwé ẹ̀rí tó fi mọ́ sàbùké eléyìí tí wọ́n ní Bọ́lá Ahmed Tinubu gbà láti ilé ẹ̀kọ́ gíga fáfitì Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà wípé ayédèrú ni o. Ní báyìí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ti wá sọ̀rọ̀ jáde wípé kí Atiku Abubakar kó so agbẹjẹmọ́wọ́ o kó sì gbà wípé ẹni tí Ọlọ́run bàbá ti yàn sí ipò àmúwá Ọlọ́run àti àkọ́lẹ̀ Ọlọ́run ní dáadáa ni o. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jáde pẹ̀lú àwọn ẹ̀rí tó ń ti ẹ̀písítẹ́lì eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kọ nítorí fẹ́rẹ́dógí òfin ránṣẹ́ sí ilé ẹjọ́ Supreme láti lè sọ wípé gbogbo ẹjọ́ èyí tí Atiku Abubakar tẹgbẹ́ òṣèlú PDP tó ń gbé wá síbẹ̀ kí wọ́n da ẹjọ́ ọ̀hún nù bí omi ìfọwọ́ o. Èyí tí àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 17 tó jẹ́ àwọn ògbóǹtarìgì ògúnnágbòǹgbò agbẹjọ́rò èyí tó ń gba ẹjọ́ rò fún ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu níbi tá a ti rí àwọn tí wọ́n jẹ́ adájọ́ àgbà ilẹ̀ yìí Senior Advocate of Nigeria SAN tí wọ́n jẹ́ 10 nínú àwọn 17 náà èyí tí wọ́n ti ń rojọ́ láti fi gbé Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn láti fi tako Atiku Abubakar nílẹ̀ẹ́jọ́ ni wọ́n ti rọ ilé ẹjọ́ náà wípé kí wọ́n da ẹjọ́ Atiku Abubakar nù èyí tó ń bèrè láti fagilé èsì ìbò èyí tí wọ́n fi kéde yíyàn sí ipò Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí kí wọ́n dànù bí omi ìfọwọ́ ni. Ààrẹ ilẹ̀ wa Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 12 nínú oṣù kẹwàá ọdún yìí ní bàbá òun ti kéde yíyàn sí ipò alága tuntun fún àjọ ètò ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ Efcc èyí tí wọ́n kéde ọ̀gbẹ́ni Ọlá Olúkáyọ̀dé gẹ́gẹ́ bí alága tuntun fún àjọ Efcc ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ ará ìlú sí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu eyín ọ̀gbẹ́ni Àjúrì Ngelale tó gbé ọ̀rọ̀ jáde o lórúkọ Bọ́lá Ahmed Tinubu wípé ní báyìí o àjọ Efcc wọ́n ti ní alága tuntun eléyìí tí ó máa darí àjọ ọ̀hún. Bákan náà ni wọ́n rọ alága náà láti ṣiṣẹ́ ọ̀hún pẹ̀lú òótọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run kó sì rí dájú wípé gbogbo àwọn tí wọ́n ń kówó ilẹ̀ yìí jẹ lọ́nà àìbófinmu kí wọ́n fi wọ́n jófin kí wọ́n wọ́ wọn wá síwájú òfin kí gbogbo ọmọlẹ̀ yìí kí wọ́n lè rójú àwọn olè oníṣẹ́ ibi o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde látọwọ́ Ngelale ó ní ní báyìí alága tuntun náà Ọlá Olúkáyọ̀dé ni wọ́n ti fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí àwọn aṣòfin àgbà ilẹ̀ yìí láti gbé yẹ̀wò dáadáa kí wọ́n sì lè ṣe ìwádìí fínífíní fún o kó tó di wípé wọ́n búra fún kó bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún ní pẹrẹu. Lónìí ti ṣe ọjọ́ 13 nínú oṣù kẹwàá gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun ló ti búra fún àwọn alámòjútó tuntun àti àwọn tí ó bá ṣiṣẹ́ pọ̀ ní àwọn tí wọ́n jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde òní tí ṣe ọjọ́ 13 ní gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun
ló búra fún àwọn alábòójútó èyí tó tó 20 o nílé iṣẹ́ ọba èyí tó ń bẹ ní òkè mọ̀sán nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti tẹ̀síwájú, wọ́n ní lára àwọn alámòójútó tó tó 20 náà èyí tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe ìwádìí fínífíní fún o láwọn orúkọ èyí tí gómìnà tó kọ ránṣẹ́ sí wọn tí wọ́n sì ṣe ìwádìí fún wọn tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lọ ní àwọn ogún ọ̀hún lówó ẹ̀ tí wọ́n yọ kàǹkàn èyí tí wọ́n sì kéde rẹ̀ kó tó di pé ètò ìbúra fúnni ọ̀hún ó wáyé lónìí níléeṣẹ́ ọba èyí tí ń bẹ ní òkè mọ̀sán nílùú Abẹ́òkúta. Lára àwọn alámòójútó 20 náà láti rí àwọn tí wọ́n bá gómìnà Dàpọ̀ Abiodun tí wọ́n bá ṣe sáà àkọ́kọ́ o gẹ́gẹ́ bí alámòójútó ní àwọn ẹ̀ka iléeṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé wọ́n tún yàn wọ́n padà sí ipò lẹ́ẹ̀kan sí i. Bákan náà láti rí àwọn tí wọ́n jẹ́ olùdámọ̀ràn pàtàkì èyí tó lé 10 èyí tí gómìnà Dàpọ̀ Abiodun o tó búra fún gbogbo wọn lónìí nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn. Lẹ́yìn ètò ìbúra fúnni ọ̀hún, gómìnà Dàpọ̀ Abiodun o bàbá òun pe àkíyèsí wọn wípé àjùmọ̀ṣe ìpínlẹ̀ Ògùn kì í ṣohun àdáṣe o. Ó ní ẹrù ìpínlẹ̀ Ògùn ẹrù àjọgbé ni kì í ṣe àdágbé. Ó rọ̀ wọ́n láti ṣiṣẹ́ ọ̀hún pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tó ń ti òtítọ́ inú o. Bákan náà kí wọ́n mú èsì ayọ̀ jáde padà fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn kí wọ́n lè jẹ ìgbádùn èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa o. Dàpọ̀ Abiodun wá gbà á ládùúrà wípé àsìkò tó yàn wọ́n yìí gbogbo wọn pátá ò ní wọ́n ṣe àṣeyọrí tòun ti àṣeyege gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde nínú ìròyìn òní. Lánàá tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ 12 ní ọkọ̀ àjàgbé eléyìí tí ń gbé epo òun ló dédé da ìyàlúlẹ̀ ní agbègbè Ọ̀tẹ́dọlá o nílùú ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún, wọ́n ní ọkọ̀ àjàgbé èyí tó gbé epo tí jálá rẹ̀ tó 45 èyí 45,000 litres ẹgbẹ̀rún 45 jálá epo dísù òun ni wọ́n ní ọkọ̀ ọ̀hún gbé o èyí tó jẹ́ ipe ó mórí lọ sí ọ̀nà Bágà lọ́hùn-ún ní ọ̀nà Mòwe Ìbàfò èyí tó jẹ́ ipe jàǹbá ọkọ̀ ọ̀hún ó wáyé látàrí ìjánu ọkọ̀ náà eléyìí tí wọ́n ní òun ló fà á tó daṣẹ́ sílẹ̀ níbi tí awakọ̀ àjàgbé tírọ̀kì tó gbé epo dísù náà tó ti fùrò pé kóun yá dọ́gbọ́n sí ni o tó ti mú ẹ̀gbẹ́ ọkọ̀ ọ̀hún tó lọ fi sọrí ọkọ̀ kan eléyìí tó jẹ́ ọkọ̀ funfun bọ́ọ̀sì eléyìí akérò kékeré tó jẹ́ ti iléeṣẹ́ àwọn àjọ èyí tó ń pèsè iná mọ̀nàmọ́ná ti àwọn ọ̀gá àgbà lẹ́nu iléeṣẹ́ èyí tó ń pèsè iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó èyí tí ọkọ̀ àjàgbé tírọ̀kì ọ̀hún tó lọ forí sọ. Ṣùgbọ́n o gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní àwọn òṣìṣẹ́ lásìmà gbogbo wọn pátá ni wọ́n péjú sébẹ̀ àti àwọn òṣìṣẹ́ panápaná o tí wọ́n sì dúró wámúwámú tán ni ó ṣeé ṣe kí ọkọ̀ ọ̀hún fẹ́ gba náà. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu o, wọ́n ní àwọn olùgbé agbègbè Ọ̀tẹ́dọlá mọ́ gbogbo Bágà lọ́hùn-ún ni wọ́n ń rọ́ tìkẹ́tìkẹ́ lọ síbẹ̀ láti lọ máa gbọ́n epo dísù. Fọ́nrán ọ̀hún rèé, ẹ wò ó bó ti lọ sí o. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ rí fọ́nrán náà. Ní báyìí wọ́n ti wá rọ gbogbo àwọn tí wọ́n ń wa ọkọ̀ àjàgbé ọ̀hún kí wọ́n máa ṣe àkíyèsí gbogbo àwọn ẹ̀yà ara ọkọ̀ kó tó di wípé wọ́n gbé sí ojú ọ̀nà fún ìrìnàjò eléyìí tó ti ní í ṣe pẹ̀lú àwọn ẹrù tó kún dẹ̀mùdẹ̀mù kí ẹ̀mí àti àwọn ènìyàn kó yé máa ṣòfò ní ìgbàkígbà àti àwọn ìṣẹ̀lẹ̀ jàǹbá yìí tó ń wáyé o kí wọ́n lè dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún. Ọ̀kan nínú àwọn tí ẹni tó wa ọkọ̀ èyí tí ọkọ̀ àjàgbé ọ̀hún forí sọ, Táíwò Bákàrè, òun náà sọ di mímọ̀ wípé ọkọ̀ tó gbé epo dísù ọ̀hún òun ní ìjánu rẹ̀ ló daṣẹ́ sílẹ̀ tó sì lárí mọ́ ọkọ̀ tóun wà nú ẹ̀ àti àwọn òṣìṣẹ́ èyí tóun kò. Ṣùgbọ́n orí kò ní kálukú wọn yọ, kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó bá lọ. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin tàkasùfé eyín Ayọ̀dèjì Ibrahim Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid, òun mà ló ń bi omi tí omi ń jáde lójú rẹ̀ ṣàlàṣàlà nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Lánàá ti ṣe ọjọ́ Thursday ní ìgbà tí wọ́n ń ṣe ìferúferú èèpẹ̀fẹ́ẹ̀pẹ̀ ìyá rẹ̀ èyí tó da olóògbé
èyí tó dágbére fún ayé wípé ó dìgbò ṣe o. Wizkid sọ̀rọ̀ ó ní láti ọdún tóun ti délé ayé o, ó ní ìgbà àkọ́kọ́ rèé tí ìbànújẹ́ yóò gorí ẹ̀mí òun, tí ìrònú tó dorí àgbà kodò. Ó ní gbogbo akitiyan láti dóòlà ẹ̀mí ìyá òun ní ìgbà tó ń bẹ láyé ló já sí pàbó, èyí tó túmọ̀ sí wípé ojú ti owó ojú ti dúkìá, nítorí pé kò sí ẹni tó rí ti ọlọ́jọ́ mú ṣe o. Ní ìgbàkígbà èyí tí ọlọ́jọ́ bá ti dé báyìí yóò mú ẹni tó wá mú yóò mú lọ ni o. Gẹ́gẹ́ bí Wizkid ti sọ̀rọ̀ ó ní ìbànújẹ́ ó gorí ọkàn òun ó sì pòrúurú ọkàn òun o. Ó ní nípa ìdí èyí òun gbà á ládùúrà wípé ìyá òun iwájú tó dojúkọ kó má bàjẹ́, èyí tó fi sílẹ̀ náà kó sunwọ̀n kí Ọlọ́run kó tẹ́ ìyá òun sí afẹ́fẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí Wizkid ti sọ̀rọ̀ lásìkò eléyìí tí wọ́n ń bu ọlá àwọn ẹ̀yẹ ìkẹyìn fún ìyá rẹ̀ èyí tó dolóògbé tó dágbére wípé ó dìgbò ṣe fún ayé o. Tó ẹ̀yà ara ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣọjọ́ Jímọ̀. Mo gbà ń ládùúrà wípé títí dojúmọ́ adájọ́ ti máa láǹfààní sí ọ̀tun èmi ilé òní lé wa ọ̀nà òní náà wá ayọ̀ mọ́ àlàáfíà láò fi pàdé. A kú ìsinmi òpin ọ̀sẹ̀. Fún mi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.